wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday, July 23 ọdún 2025 tá wà nù yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Aries. Ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ó ṣeé ṣe káwọn kan tó dàbí kùdìẹ̀kudiẹ díẹ̀ kò fẹ́ wáyé díẹ̀ lénìí o, tó ṣe pé ẹ máa fẹ́ kojú àwọn negativity díẹ̀díẹ̀, ṣùgbọ́n ó ṣeé ṣe kó ṣe pé nǹkan máa dàbí ìgbà pé ire wọlé díẹ̀ ó tún fà díẹ̀ lọ́jọ́ tòní, pàápàá fẹ́yìn tẹ́ jẹ́ iṣẹ́ tó sì lè jẹ́ kẹ́ fẹ́ wá confuse bákan, kẹ́ má lè mọ bẹ́ẹ̀ fẹ́ pinnu àbẹ́ ìfẹ́ gbègbè tẹ̀, kẹ́ má lè mọ nǹkan tó tún kàn láti ṣe lọ́jọ́ tòní. Ó tún ṣeé ṣe kó dàbí ìgbà pé issue díẹ̀ fẹ́ wáyé láàárín ẹ̀yin àtìyàn lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ kọ́ bí ẹ ṣe ń sọ̀rọ̀, kí ẹ má sọ̀rọ̀ di àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn lénìí, kí ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pínkì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, tó bá ṣe pẹ̀ láwọn kan tí ẹ fẹ́ mójútó, tí ẹ ti ń fẹ́ ṣe láàyè iṣẹ́ látijọ́ mẹ́ta, ìrìn dára láti fi ṣe o, pàápàá tó bá ṣe pé ẹ fẹ́ ṣe tó ṣe pé ẹ ń wò pé ẹ fẹ́ ṣe láti rí dájú pé ẹ tẹ́ndẹ̀ síwájú bí ọ̀gá tàbáwọn èèyàn tó ṣe pé wọ́n máa wò tó máa lè gbá tí ìrìn dára láti ṣe. Kẹ́ wá rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, tẹ́ bá sì rí owó gbámú dáadáa lọ́jọ́ tòní, kẹ́ kọ́ bá fi ń fowópamọ́, kẹ́ má ṣe nànà àpà, kẹ́ fowópamọ́ fọ́jọ́ iwájú dára lọ́jọ́ tòní, kẹ́ má tà ṣe jù ohunkóhun, kẹ́ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún, ẹ wà positive. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fi ń ṣe ohunkóhun pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ awáwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé ẹ fẹ́ kanra tàbí kẹ́ ẹ fẹ́ bínú lórí kankan lénìí. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ kíyèsára dáadáa, kẹ́ má wulẹ̀ gbégbèsè kan tàbí pinnu kan tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ àbí nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní, kí wọ́n bá bí pé bóyá ọ̀tá yín máa padà regret. Láàyè lésìrè kẹ́ rí dájú pé ẹ fẹ́ lè ṣe pẹ̀lú àwọn èèyàn, tòró ṣe ṣe kí ìṣù fẹ́ wáyé láàrin ẹ̀yin àtìyàn ní àyíká lẹ́yìn lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, kí ẹ mú sùúrù lò, tẹ́ bá ṣiṣẹ́ kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa, kẹ́ lò rere gbámú, bẹ́ẹ̀ sì ni kẹ́ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn. Tí ènìyàn bá sì ṣẹ̀yìn, ẹ má jò pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí stress fẹ́ pọ̀ díẹ̀ fún yín, kó dàbí ìgbà pé fẹ́ ní tension díẹ̀ bákan, ó ṣeéṣe kẹ́ fẹ́ busy dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní pẹ̀lú, ṣùgbọ́n ẹ fẹ̀lẹ̀ ṣe, kí ẹ mọ́kàn balẹ̀. Àwọn family náà sì lè fẹ́ pressure yín díẹ̀ bákan bóyá kó máa béèrè lọ́wọ́ yín lọ́tùn lósì. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ ṣe dáadáa sí wọn, tẹ́ bá lágbára láti ṣe fún wọn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ wà determine lénìí, tí ààyè iṣẹ́ sì rí ó dára, kẹ́ tẹpá mọ́ṣẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn ènìyàn ṣe lọ́jọ́ tòní. Ẹ wá gbọ́dọ̀ wáṣọ rẹ́ẹ̀dì rárá lénìí o, látàrí pé kọ́lọ̀ rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá ìṣẹ́jú 25 ní ìrọ̀lẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó dàbí ìgbà pé frustration díẹ̀ lè fẹ́ wáyé
tàbí kí àwọn àìbalẹ̀ ọkàn díẹ̀ kó fẹ́ wáyé fún yín díẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, látàrí pé ó ṣeé ṣe kí èròǹgbà yín kó pín yẹlẹyẹlẹ sọ́nà oríṣiríṣi, èyí sì lè fẹ́ fa distraction lórí àwọn nǹkan tí ẹ ń ṣe lọ́jọ́ tòní. Ẹ wulẹ̀ gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, kẹ́ ṣàṣeyọrí lórí nǹkan kíkan láàyè iṣẹ́ lọ́jọ́ tòní dára. Lénìí kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, kẹ́ tẹpá mọ́ṣẹ́, bẹ́ẹ̀ sì ni kẹ́ má kanra mẹ́nikẹ́ni lénìí. Aago 2 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí ó dàbí ìgbà pé àìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wà fún yín, tàbí kí pòrò ọkàn wà fún yín díẹ̀. Ẹ lè máa rò pé àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, tàbí kẹ́ máa rò àwọn èròǹgbà tí ó tọ́, tàbí kí stress díẹ̀ fẹ́ pọ̀ fún yín lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ. Ẹ má fàyè gbé èròǹgbà tí ó tọ́nu ọkàn yín rárá. Kí ẹ rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀ kí nǹkan lè lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Ẹ wá gbájúmọ́ṣẹ́ dáadáa, ẹ distract ara yín pẹ̀lú títẹpá mọ́ṣẹ́ lọ́jọ́ tòní. Kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn àṣírí ìkọ̀kọ̀ yín, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí. Kò dára kí ẹ rìnrìn òru, kò sì dára kí ẹ wọ aṣọ tó jọmọ́ grey tàbí black rárá lọ́jọ́ tòní. Ṣùgbọ́n aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní, akitiyan máa wà fún yín, agbára káká máa wà fún yín. Á dàbí ìgbà pé kí ẹ jáwé olúborí ju àwọn tó ṣe pé wọ́n jákègbè yín lọ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ wà competitive díẹ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ìgboyà máa wà fún yín dáadáa lénìí, tẹ̀sí máa ní àwọn èròǹgbà rere lọ́kàn lọ́jọ́ tòní sí rèé. Ẹ máa láǹfààní àti lo ọpọlọ pípé, ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín, ìjáfáfá yín lọ́jọ́ tòní lórí ohunkóhun tó sì jẹ́ pé á ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́ àti níbikíbi lọ́jọ́ tòní. Lénìí kẹ́ má wá táṣe jù ohunkóhun, ṣùgbọ́n ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín fún, kẹ̀tẹ̀pá mọ́ṣẹ́, bẹ́ẹ̀ sì ni kí ẹ wá fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín kẹ́ fi ṣe ohunkóhun lénìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí ẹ má lè mú sùúrù lò dáadáa. Ó dára púpọ̀ kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lénìí. Ẹni tẹ́ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún, kẹ́ ṣe fún wọn lọ́jọ́ tòní. Dáadáa tẹ́ bá ṣe sáwọn èèyàn lénìí, á fún yín lókun àtagbára, á jẹ́ kára tí yín náà yá gágá. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí yín, wọ́n á sì nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ wá báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun lọ́jọ́ tòní dára. Á ràn yín lọ́wọ́ láàyè káàyè. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé àwọn kan fi bẹ́ẹ̀ tẹ́yìn lọ́rùn dáadáa, bí ìgbà pé bí nǹkan ṣe ń lọ kò tí ì wulẹ̀ tẹ́yìn lọ́rùn rárá. Àbáwọn kan tẹ́ ń ṣe kí ló fà á tí ó ti fi jà sáṣeyọrí lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ wà níbi tó dákẹ́ rọ́rọ́, kí ẹ jókòó lẹ́yìn nìkan, kí ẹ wá ronú nípa kí ló fà àwọn nǹkan wọ̀nyí, àtọ̀nà tí nǹkan lè fi gbà rọrùn. Ẹ wá ká máa ra yín dáhùn, kí ẹ gbà láfíà láàyè, bẹ́ẹ̀ sì ni kí ẹ ronú nípa ọ̀nà àbáyọ ló dára lọ́jọ́ tòní. Ẹ wá ní ìrètí pé gbogbo nǹkan máa dáa, kí ẹ wà positive, kí ẹ má finú tọ́yàn rárá, kí ẹ má gbára léyàn rárá lénìí, kí ẹ mú sùúrù lò, kí ẹ sì gbà láfíà láàyè pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ṣùgbọ́n kọ́lọ̀ green jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ dáadáa ọjọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ olólùfẹ́ ló sì jẹ́ fún yín pẹ̀lú. Ẹ̀yin àti olólùfẹ́ yín ìbáṣepọ̀ yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní. Tí nǹkan tó bá dàbí ìṣù bá dẹ̀fẹ̀ wáyé, ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa láti yanjú rẹ̀ ní kíákíá, kí ìbáṣepọ̀ yín tún lè dán mọ́rán dáadáa. Láàyè iṣẹ́ sì rèé, ẹ máa lè rí nǹkan tí ẹ fẹ́ gbámúgbámú dáadáa láàyè iṣẹ́, láláì làkàkà rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ. Ẹ wá múra dáadáa lénìí, kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ní ìrẹ̀lẹ̀, bẹ́ẹ̀ sì ni kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 3:30 ní ọ̀sán sí aago 4:30 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ̀ ń lò ra wa afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ẹ má ṣe fàyè gba kíkan ba múdù yín jẹ́ lọ́jọ́ tòní rárá o, látàrí pé àwọn èèyàn tó rọ̀gbà yín ká ó ṣeé ṣe kán fẹ́ máa múnú bí yín, kán fẹ́ ṣàwọn kan tá mú kínú bí yín dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ kíyèsára, ẹ jìnnà tí wọn tó bá ṣe ń gbé wá kẹ́ máa kọ́, ẹ̀yin dájú pé àlàáfíà ara yín ló jẹ yín lógún, kẹ́ wáyè dáadáa láti sinmi dáadáa lọ́jọ́ tòní torí àlàáfíà ara yín, bẹ́ẹ̀ sì ni kẹ́ má kọbi ara sí negativity èyíkéyìí táwọn èèyàn bá gbé wá lọ́jọ́ tòní. Kò dára kẹ́ dá sọ́rọ̀ tí wọ́n pè é tí àbẹ́yìí tí ó kàn yín lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ sọ ọ̀rọ̀ àsọjù láwùjọ lọ́jọ́ tòní. Ìwọ wà àkókò díẹ̀ láti fi ṣe prayer lọ́jọ́ tòní dára, aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí àwọn ìbẹ̀rùbojo kan fẹ́ wà lọ́kàn yín tàbí káàgàlì ọkàn díẹ̀ fẹ́ wà fún yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ fààyè gba kí tẹ́ńṣọ̀n yìí tí ò necessary gbalẹ̀ lára yín lọ́jọ́ tòní o, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń fa tẹ́ńṣọ̀n lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ má wulẹ̀ mọ̀ dé rẹ̀ rárá kọ́ dédé wáyé bíi múdù lọ́jọ́ tòní. Ẹ̀yin dájú pé ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ ṣàwọn nǹkan tá tẹ́ yín lọ́rùn lọ́jọ́ tòní kí múdù yín lè yí padà léni kẹ́ má fi inú tọ̀yàn rárá, kẹ́ má gbéra léèyàn rárá, ẹ tẹpá mọ́ṣẹ́ láàyè iṣẹ́ kí ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fi ń ṣe ohunkóhun pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7:30 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.